gbogbo olùsùn gbogbo àwọn méjì aláàtẹ tó bọ̀ fún ẹ̀pà wa àwọn ẹ̀pà wa lókè òde lánàá àwọn tẹ́ kú ọdẹ tó kú 15 ló kú ọdẹ 15 tó jẹ́ alágbára ìbátẹ́ kó wá kìí ṣe irúgbọ̀n ìbọn àpò tiwa irú ẹ̀kọ́ gọ́ọ̀mẹ̀ntì ó yẹ kékeré ràn wá lọ́wọ́ ìyà jẹ wá lókè ọdẹ gbogbo olùsùn yẹn yẹn pápátá gbogbo àwọn èèyàn bẹ títí bẹ tí ìsìtì òrọ́kọ̀ ọdẹ 15 ló kú lánàá kí tó di pé yóò ṣẹlẹ̀ ní àná níjẹta ẹni tó fi jẹ olórí méjì àlà kí lórúkọ fítọ̀ lórúkọ ẹ̀ ó ti gba gbogbo gbọ́n ó ti gba ìbọn ó ti kọ̀nẹ́ẹ̀tì ẹ̀jọ́ ó gbà tí wọ́n wá ó gba ọ̀gbọ́n náà dẹ wọ́n wá sí àjàṣẹ́ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tán kí tó di pé ó dé lánàá káàtà ti ṣẹlẹ̀ tán àdé àròkọ́tà méjì kan wọ́n kàn pàrẹ́jì báyìí ni wọ́n pàrẹ́jì tán ni wọ́n padà ọdẹ 15 ló kú lẹ́yìn ọdẹ 15 tó sì kú wọ́n kó àwọn kan lọ. wọ́n tó jáwé èèyàn gbé lọ. àti ìwọ̀dì sí i. kí wàá ní tẹ̀ ń ṣe lọ́wọ́ báyìí. àsopọ̀ olú ni à ń sá lọ ní èrò kún gbòòrò báyìí gbogbo wa ń sá lọ ní à ń sá lọ ní èrò pọ̀ nídìí. kẹ́lẹ́ mọ̀ pé wọ́n gba ìbọn lọ́wọ́ wọn ní alẹ́ ìjẹta wọ́n fẹ́ lọ sáfíìsì ẹ̀ wọ́n dẹ̀ pa gbogbo wọn lánàá kẹ́lẹ́ mọ̀ pé àwọn tó gbàgbọ́ lọ́wọ́ wọn wọ́n mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bọ̀dẹ̀ kábà bẹ àwọn ìjọba kábà lọ́wọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí. ẹ̀jọ̀ kí lẹ lè sọ pẹ̀lú wọn ní drone kan ṣiṣẹ́ mọ́júmọ́ lọ́jọ́ yẹn pé ó capture kínní kan ní sáyé. wọ́n ní kọ́ńtà kan ṣiṣẹ́ mọ́jú. nìyẹn olórílẹ̀‐èdè nàìjíríà torí tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́yà mọ̀ ní ìlọrin ní kwara state ni àwọn fúlàní ò ti jẹ́ kán gbádùn. our country needs help